No network now. No network now. Ọmọlúwà lọ. Ọmọ àlè ni wọ́n ti lákọ̀ ọmọ Dubai. Pàtó wá pé first born wọn olóṣì èmi mú wa gbé. Àwọn ọmọ àlè méjì ni. Ṣùgbọ́n ó wà lọ́wọ́ wọn. Ẹlẹ́kọ̀ọ́rí eégún. Oṣì rẹ̀. Gbogbo àwọn ọmọ ètò díẹ̀ létí ẹ̀ wọ́n fi rígì gba etí ẹ̀ lọ ọdún sọ. Ọlọ́run wọ́n fi rígì gba etí ẹ̀ wá sọ̀rọ̀ straight. Ṣèbẹ̀ gbọ́ wọn náà kọ jáde àṣẹ tẹ̀lé pásítọ̀. Kì í ṣe wípé wàá ra ètò ọmọ àlè ní orí ẹni o. Owó ló ń kọ́ kiri ọmọ òṣì. Ó gbọ́ràn gidi nígbà tó bí first born wà ní olóṣì. Ó gbọ́ràn gidi bí ọmọ ọkọ tó ń ṣe sí lónìí tí wọ́n kọ́ yàwó tó bìrì ń bọ́ sọ̀rọ̀. Kí ló ṣe é? Olóṣì lóru. Lónìí tí wọ́n kọ́ lóṣì kẹ́ tí ò mọ̀ wáyé. Kò sí nẹ́tíwọ̀kì bí. Ok. Nínú sọ́jà. Bọ̀dọ̀ sọ́kọ́ ní àfi mi lẹ́nu ìfi ẹ̀rí ṣeré. Nínú sọ́jà àti police pọ̀lọ́fẹ́ kó gba ìtì ẹ̀. Olúwa my sandary. Olúwa irú ìbéèrè wo rèé? Ó tóbi jù fún ẹ̀mí ọlọ́run. Sọ́jà àtọlọ́pàá nẹ́tíwọ̀kì ti dé. Bí sọ́jà bá gbá ẹ létí gbọ́là. Bí wọ́n tí etí ẹ̀ bá ó tí wọ́n bá ń pè é ní ṣèyí. Wà á gbàgbé pé ṣèyí ló jẹ́. Wọ́n máa jẹ́ sílẹ̀ jù. Bàbá polisi kan. Ló bá jẹ́ ọlọ́pàá. Wà á fọwọ́ lọ wẹ́tì náà. Ọ̀gá wẹ́tì náà. Ẹ ló tọ́ ẹ bọ̀ tó bá jẹ́ sójà. Ọ̀gá bẹ́ẹ̀ ni ọ̀gá náà sílẹ̀ dùn mí máa dé. Ọ̀gá please ọ̀gá I don't do that. Wọ́n stop there. For instance, ṣọ́ọ́rí pé bọ́bí dáadáa wọ́n bọ̀ dídè. Nàìjíríà ti polúkú mu kò sí wàhálà mọ́. Nàìjíríà ti bàjẹ́. Tẹ́ ẹ bá lọ sí ìlú òyìnbó, àwọn orúkọ bíi Green, Bush, Carrington, Alhaji, wọ́n máa ń ní bẹ́ẹ̀ láti dùdú mi. Ṣùgbọ́n àwọn orúkọ yẹn kò rí bọ́tà sí Nàìjíríà, Nàìjíríà ti bàjẹ́. Ẹ̀rọ Nàìjíríà, kẹ́ máa pè wọ́n ní blessing kó máa tọrọ dátà, orí ẹ̀ ti burú. Nàìjíríà yìí náà la wà kẹ́pẹ́ yọ success kó ló ṣì náà fẹ́ẹ́ dam kó máa fẹ́ẹ́ lè dam. Nàìjíríà yìí náà la wà kápẹ́ yọ ní májìyàgbé kí sódà gba ìtì ẹ̀ májìyàgbé sódà gba ìtì wòlé. Gbogbo àwọn alówó lẹ́gàn olóṣì wọ́n ń jọwọ́ lápò. Ṣùgbọ́n ẹ gbogbo ẹ̀ àárò irú ọmọdé rẹ̀ ọlọ́mọdé kárí pọ̀kádà rẹ̀. She was a very good girl. Decent girl. Màdùmá bí àkọ́bí ẹ̀ mú wa bẹ́ẹ̀ Africa Prestige wà bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rí pé kí ló lè fa wèrè Prestige náà pẹ̀lú àwọn tá a tọ̀. Ó wá yan bàbá yìí, ó tún wá yan bàbá yìí, ó wá ń dọ̀jì sẹ́yìn bẹ́yẹ, ó wá ń wo Prestige. Mo wá ń wò pé Prestige kí ló lè fa kí ọmọ ọlọ́mọ kó ní no network ọ̀fà burúkú. Ọ̀fà wo ni? Ọ̀fà wo ni? Ọ̀fà wo ni o fẹ́ ṣe? Okay, ṣé wàá gbọ́rọ̀? Ṣé wàá gbọ́rọ̀? Okay, we went for the first time. Ayé mọ̀ pé gbọ́rọ̀. Ọ̀dọ́lé kúrò lójú ìdarí ọ̀, ọ̀dọ́lé nìyẹn. Ohun náà pín wo orí ẹ̀ òpè mọ́ nínú fún mọ́ lóṣì. Ṣùgbọ́n ibi tó wà ìta bàbá rí. Okay, ó máa gbọ́rọ̀, ó máa pe orúkọ èèyàn kan, ó máa lọ sọ́dọ̀ ẹ̀ lọ́gbà 50,000. Ọlọ́run. 50. Olóṣì for the first time ó gbọ́rọ̀. Ẹ máa sọ̀rọ̀ ní 20,000 kí lóye tó bẹ̀rẹ̀ ó gbé 50,000 ọgbẹ́rẹ̀ ókè ó máa lọ sọ́dọ̀ ọ̀dọ́lé gbogbo ilé ìdúró nífẹ̀ẹ́ lọ́gbà 50,000. Over 50. Ó yá 50 ni wòlé lọ ókè wòlé lọ sọ́dọ̀ ọ̀dọ́lé tó wọ́n bí lè lọ́gbọ́. Ṣé bẹ́ẹ̀ ṣé o ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé 50,000 wèrè lọ́ba gbowó ó ṣì lọ nẹ́tíwọ̀kì ti dé lọ́kọ̀ ọ̀gbá 50. For the first time àṣàyàn ní corporate for the first time ṣe olùgbọ́ gbọ́rọ̀ lẹ́yìn lọ fún ara ẹ̀ lọ fún bẹ̀ ọ̀nà ní kíkẹ́. 50. Ṣé ẹ̀rí ìfẹ́ ráyè ẹ̀ àbẹ̀ ẹ̀rọ náà àbí tí gbọ́rọ̀ àbí kẹ́bí ìṣó àbí tí tó ti pẹ́ láti ogún ọdún etí ẹ̀ ńlá ní kẹ́bí ìṣó ó là ní kẹ́bí ìṣó ṣé tí ẹ ti là etí ẹ là ní ọ̀la ṣé o ṣì rè é
Ladies and gentlemen, she's my sister from another mother. I can't love her less. She's somebody I love so much. From all sides, I'm a forever lover. She's been showing her the state what she knows how to do best. I love them too as well. I love them two of them. God bless you guys. Keep the fire burning. Keep it burning. Ladies and gentlemen, right about time. Let's welcome one of the most outstanding, one of the most celebrated, one of the most treasured. Olóṣèlú babaláwo ni ikú ètùtù owó ló máa ń wá kí wọ́n ṣe ọmọ tó máa sọ pé ọmọ mi lélẹ̀ ìwé rẹ̀ àwòrán ní gàdí lè fi láptọ̀pù nífa wàní bọ́ọ̀lù sọ fún kọ́tọ̀ nífa pẹ̀sìdárì wọ́n kankan mo máa ń fi láptọ̀pù nífa. African president I can love you like a boy. God bless you darling, God bless you. Ara àwọn ògbó tó tara mi dáadé nìyẹn keep doing this well. Ìgbà àlọ́ sí ní ìjọ ní èdè ọlọ́run lójú orí bẹ́ẹ̀. Agbẹ́bẹ̀sì step out, Agbẹ́bẹ̀sì let's see you, let's see you, let's see you, come on, come on. Come show them, come show them, come show them. Eléyìí ó lè lọ sí 25 show in a day. Olóṣèlú àní correct situation. Next stop, another stop, another stop, another stop, another stop. Ṣé wọ́n gbọ́ ọ̀rọ̀ ada? Etí ẹ̀rẹ́ gbọ́ ọ̀rọ̀ ada. Ọlọ́run. Àrẹ̀mọ́ agbóhùn bí ọ̀tẹ̀ ló wà wájú rẹ̀ ló gbọ́ ọ̀rọ̀ ada. Ǹjẹ́ ọ̀rọ̀? Òkè pẹ́sì jì ta ló máa ń bẹ ẹ̀rọ àwọn sóòtù rẹ̀ yìí lọ. Ẹ̀rọ àwọn òbí dájú ẹ̀ máa wò pé wèrè wúlò lọ sóòtù ọmọ àlè lọ. Àwọn sóòtù àwọn dìbò ṣùkúrì àwọn ọmọ àṣù stọ́kì nítorí wá sáré. Wọ́n máa ń wọ̀ ṣé òwúrò. Àwọn ọmọ náà alẹ́ bá sọ àrí àrí. Àṣà ọ̀pọ̀ àlè. Ladies and gentlemen, we got talent in Nigeria, we got talent in Nigeria. With the eyes of our two music, let's humbly welcome African Bensuji. Let's do it.